Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AG TV. Fẹ́ni tí wọ́n bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ sì wo eré Ẹgbẹ́ Obìnrin produced by Anike Ame. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Ipa wo ni Anike Ame kó nínú Ẹgbẹ́ Obìnrin? Nínú Ẹgbẹ́ Obìnrin, Anike Ame kó ipa ìyàwó ilé tó jẹ́ pé láàárín òun àti ọkọ ẹ̀, everything lọ dáadáa not until tí iṣẹ́ bọ́ ní ọwọ́ ọkọ ẹ̀. Nígbà tí iṣẹ́ bọ́ ní ọwọ́ ọkọ ẹ̀ ni nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú. Ẹ wo bí tí ọkọ ẹ̀ ti dé láti ibi iṣẹ́ tó ti explain fún wípé wọ́n sack òun níbi iṣẹ́ àti ibẹ̀ yẹn gangan ni wàhálà ti wọlé fún wọn. Nínú eré yìí kan náà, lẹ sì máa rí Dámilọ́lá. Ipa wo ni Dámilọ́lá kó? Ipa tí Dámilọ́lá kó nínú Ẹgbẹ́ Obìnrin ni olórí àwọn ẹgbẹ́ obìnrin. Olórí àwọn ẹgbẹ́ obìnrin, Dámilọ́lá máa ń deal pẹ̀lú àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n ní challenges nílé ọkọ. Yálà pé ọkọ nà ni o, ọkọ ò fowó oúnjẹ lẹ̀ ni o, àbí single mother ni o. Obìnrin tó jẹ́ pé ó ní ìlàkọjá ni ó máa ń deal pẹ̀lú. Nínú eré yìí, ẹ wo ibi tí Dámilọ́lá ti pàdé Anike Ame. Níbi tí Anike Ame ti lọ ṣiṣẹ́ torí láti ìgbà tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ, òun ló bọ́ta láti wá tó ṣe máa support ọkọ, tọkọ náà ń wá ṣẹ́. But iṣẹ́ tó rí ni iṣẹ́ ibi tó jẹ́ pé wọ́n ti ń ta mọ́tò. Níbi tí wọ́n ti ń ta mọ́tò yẹn, ó ti ṣiṣẹ́ bí oṣù méjì níbẹ̀. Àmọ́ ọ̀gá yẹn complain wípé the way tó ṣe ń ṣiṣẹ́ pé òun ò like ẹ̀. Ọ̀gá ẹ̀ wá sọ fún pé lénìí o, tó bá ta mọ́tò kan, òun máa sack ẹ̀. Ẹ wo ibi tó ti rí customer tó fẹ́ bá ra mọ́tò, àmọ́ mọ́tò kọ́ nìyẹn fẹ́ rà. Ọ̀rọ̀ míì nìyẹn bá sọ, bí pé kí ìyẹn má bá sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́, ó dẹ̀ fi máa harass ẹ̀. Ìgbà tí wọ́n jọ ń argue, ibẹ̀ ni Dámilọ́lá òní ti mì sí pé arákùnrin, kí ló dé tó ń harass ọmọbìnrin bí eléyìí? Ibẹ̀ ni Dámilọ́lá ti ní àǹfààní láti wọlé sí Anike Ame lára nínú eré Ẹgbẹ́ Obìnrin. Ẹ wo ìgbà tí wọ́n jọ wà nínú mọ́tò tí Anike Ame tó explain everything fún nǹkan tó ń ṣẹlẹ̀ nínú marriage wọn tí iṣẹ́ ṣe bọ́ lọ́wọ́ ọkọ òun. Ó explain gbogbo ẹ̀ fún Dámilọ́lá. So Dámilọ́lá sọ wípé òun máa ràn ní ọwọ́. Ẹ wo bí tí Dámilọ́lá ti mú wá sí àárín ẹgbẹ́ obìnrin. Nínú ẹgbẹ́ yìí, oríṣiríṣi àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ló wà níbẹ̀. Ẹ máa rí doctor, ẹ máa rí lawyer, ẹ máa rí politician. Oríṣiríṣi àwọn èèyàn ló wà nínú ẹgbẹ́ obìnrin. Ẹ wo bí tó ti mú wá, tó ti introduce ẹ̀, tó ti ṣe gbogbo ẹ̀, tó náà ti darapọ̀ mọ́ àwọn member ẹgbẹ́ obìnrin. So nínú eré yìí, ẹ wo bí tí Dámilọ́lá àti Anike Ame tó ti jọ ń sọ̀rọ̀, tí ìyẹn ti sọ fún pé òun máa fún ní mansion, òun máa fún ní mọ́tò, tẹ́ pé gbogbo pé wọ́n complain landlord ń lé wọn bọ́ta àbí gbogbo kíni ẹ̀ pé kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ wo bí tí ó ti gba mọ́tò tó ti wa mọ́tò wálé. Tọkọ ẹ̀ ti ń béèrè pé níbo lo ti rí mọ́tò? Ẹ wo mansion tó wà, níbo lo ti rí gbogbo àwọn eléyìí? Tó wá sọ fún ọkọ ẹ̀ pé iṣẹ́ tóun ṣẹ̀ṣẹ̀ rí ni o, wípé àwọn tóun bá ṣiṣẹ́ lọ́lọ́run lò fún òun. Ẹ wo ìgbà tí wọ́n ti ń gbé ní ìgbé àlàáfíà, everything tí ń lọ. Ẹ wo ẹ̀gbọ́n ọkọ ẹ̀ which is Mr. Jimoh tó wà nínú eré Ẹgbẹ́ Obìnrin. Ẹ wo bí tí ìyẹn ti advice ẹ̀ wípé kí ló mọ̀ nípa ibi tẹ́ ń gbé yìí? Then gbogbo eléyìí tí ìyàwó ẹ̀ ń ṣe tó ń rí, tó ń post, tó ti ń live luxury life yìí, wípé níbo ló ti rówó? Ṣá sọ fún pé iṣẹ́ tó ṣẹ̀ ń ṣe, wípé ó ń ta gold, ó ń ṣe gbogbo ẹ̀. Ìyẹn wá ní okay. Ẹ wo ìgbà tí ẹ̀gbọ́n yẹn, cause Alhaji ni, ẹ wo bí tó ti ń gbàdúrà. Oríṣiríṣi nǹkan ló rí nínú ilé yẹn. Ẹ wo tó ṣe sáré bọ́lẹ̀ pé àbúrò mi, o need láti park kúrò nínú ilé yìí. Àbúrò wa ń béèrè lọ́wọ́ pé
uncle kí ló ṣẹlẹ̀? Why tó fi máa páàkì tó fi sọ pé ilé yẹn o, ilé tó wà yìí o pé òun rí àwọn demons oríṣiríṣi, ó ṣáà sọ fún inú bí àbúrò ẹ̀ tó jẹ́ pé ó work ẹ̀gbọ́n ẹ̀ out. Ẹ wo ibi tí àwọn ẹgbẹ́ obìnrin tó ti ń flex, tó ti ń ṣe party, tó ti ń ṣe oríṣiríṣi, tó jẹ́ pé owó ti wà ní ọwọ́ wọn. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré ẹgbẹ́ obìnrin yìí, no, wọ́n really kọ eré yìí tó jẹ́ pé àwọn cast and crew eré yìí, iṣẹ́ ribiribi náà ṣe nínú eré yìí. Kí ni ẹgbẹ́ yìí wà fún? Ṣé ẹgbẹ́ tó jẹ́ pé ó jẹ́ ẹgbẹ́ lásán ni àbí ẹgbẹ́ nǹkan míì? Nínú ẹgbẹ́ yìí ni pé àwọn yòókù wọ́n rò pé ẹgbẹ́ lásán láti fi support àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n pass through one or two things nílé ọkọ. Àmọ́ olórí wọn, which is Damilola, ó ní nǹkan míì tó ń ṣe nínú ẹgbẹ́ yẹn ju bí àwọn member yẹn ṣe rí ẹgbẹ́ yẹn lọ. Cause nínú eré náà ẹ máa rí ìkan lára àwọn member yẹn níbi tó ti lọ bá ọkọ Àníkẹ́ Àmì tó sì ń explain nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ obìnrin tó ń ṣe yẹn, tó ń ṣe yẹn explain fún ọkọ Àníkẹ́ Àmì nínú eré ẹgbẹ́ obìnrin. Àwọn member ẹgbẹ́ obìnrin which is Damilola àti PA náà yọ sí, wọ́n pa èyí obìnrin yẹn, wọ́n wá sọ ọkọ Àníkẹ́ Àmì di arìndìn nínú eré ẹgbẹ́ obìnrin yìí. Ẹ̀yin tèmi, ẹ wo tí ọkọ ẹ̀ ṣe wá ń rìndì. But nígbà tó pẹ́ tó yá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wá ṣí padà pé ó wá rántí wípé láti ìgbà tó ti kó dé ilé bíbá yìí, àwọn ò fi ọjọ́ kan gba àdúrà, àwọn ò fi ọjọ́ kan sọ pé kí wọ́n tẹ̀ bá Ọlọ́run ní àníyàn kan tàbí òmíràn nínú kíni. Ẹ wo ìgbà tó wá pera wọn, tó wá bá wọn sọ̀rọ̀, ìgbà tó wá ń gbàdúrà, níbi tó ti ń gbàdúrà, Olúwa wá fi oríṣiríṣi nǹkan nípa ẹgbẹ́ yẹn, Olúwa wá fi ràn wọ́n. Nígbà tó Olúwa fi ràn wọ́n, ọjọ́ tó ń rí yẹn, ọjọ́ yẹn ni wọ́n move out kúrò nínú ilé yẹn, tẹ́ pé wọ́n kó aṣọ wọn kúrò nínú ilé yẹn. Ẹ wo ìgbà tí wọ́n padà lọ sí ọ̀dọ̀ uncle wọn láti máa gbé pẹ̀lú wọn so that everything máa padà bọ́ sí ipò. Ẹ̀yin tèmi, eré yìí ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ọ̀pọ̀ èèyàn míì ló máa ní òun fẹ́ ṣoore fún yàn àbí òun fẹ́ ràn yàn lọ́wọ́ láì mọ̀ wípé ó ní another plan lọ́kàn ara ẹ̀ tó fẹ́ fi ṣe oore yẹn. Cause oore tó ṣe yẹn kò ṣe pé mo ṣe láti yọ Ọlọ́run, but ó ṣe láti lo obìnrin yẹn láti fi mú ọkọ ẹ̀. Cause aim Damilola òní nínú eré ẹgbẹ́ obìnrin yìí, tí nickname ẹ̀ jẹ́ Ìbíwùmí Alexander Imax nínú eré yẹn. Aim ẹ̀ ni láti deal pẹ̀lú àwọn ọkọ, láti pa ọkọ, láti ṣe oríṣiríṣi pẹ̀lú àwọn ọkùnrin. Cause ó ti jìyà, ojú ẹ̀ ti rí nínú eré yìí. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Àwa obìnrin ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ẹgbẹ́ mi lówó, ẹgbẹ́ mi, oníkálukú ló mọ ibi tó ti ń rí owó ẹ̀. Anything tí èèyàn bá ń rí, challenges tí èèyàn bá pass through ní ilé ọkọ, jẹ́ ká fi gbogbo ẹ̀ fọ́ Ọlọ́run. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ọkọ ńlẹ̀, stay on your own, work, pray. Má sọ pé lóòótọ́ àwọn tó máa rán yàn lọ́wọ́ wà o. Ó wà tó jẹ́ pé wọ́n máa ṣe, wọn ò béèrè anything. But eré yìí ó tún jẹ́ ká ní more knowledge. Ó tún ṣí ojú wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wípé ẹgbẹ́ yìí, association ilé, àwọn olówó ló wà níbẹ̀. Mo fẹ́ join wọn. I want to belong, I want to be among. You understand? Ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yẹn. Ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú club yẹn. Is it ordinary club? Is it club tó jẹ́ pé Sátánì ó ti join àbí tó jẹ́ pé club tó jẹ́ pé ó kàn wà ó plain? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ̀yin tí ẹ bá ti wò, mo fẹ́ kẹ́ comment under comment section. But ṣá, ẹ̀yin tí ẹ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wò. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti bá mi share, láti bá mi like, láti bá mi subscribe and comment. See you guys in my next video. Bye.